وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أكي أولون الله مكي النبي ومحمد صلى الله عليه وسلم. مكي إكالي أوان كوشي مكي ما شاء الله. أوان كوشي داكوجا ما شاء الله. أوان كوشي ريفين موبي كيكي مي لاتي أوري إكالي مولانا أكبر الشيخ محمد Habibullah Adam Abdullah Al-Ilory. أدام الله آياته. Ọlọ́run má fi kankan ṣe bàbá lágége. Àmín. Àlékún ẹ̀mí gígùn àlàáfíà ara Ọlọ́run bá a ṣe fún bàbá. Àmín. Mo kí kalẹ̀ bàbá lágége bákan náà. Maulana Sheikh Ashuja ibn Shuja Dr. Juma Adam Abdullah Al-Ilory. أدام الله آياته. Mo kí kalẹ̀ gbogbo àwọn bàbá tí wọ́n jẹ́ olùkọ́ tí wọ́n tún ẹni wá ṣe ní inú ọgbà Markaz. Mo gbé kíkì mi látòrí Maulana àgbà Asaruji. أدام الله آياته. Ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà. آمين. Ọlọ́run má fi kankan ṣàláfíà yín. آمين. Ẹlòmíì ò tí ì tó bàbá rárá tí ti ń wọ́rìn. Bàbá dá wọlé fúnra wọn ni. ما شاء الله. Nǹkan kan ò ní ṣàláfíà yín sá. آمين. Mo fi bàbá àgbà Asaruji mo fi wọ́n kí gbogbo ẹ̀yin bàbá lápapọ̀. Kódà àwọn bàbá mi sọ pé àwọn èèyàn dà mí. Mo kí ajánásí àgbà Mudirul Markaz. أدام الله آياته. Mo kí bàbá wa àgbà Sheikh Jakmal. أدام الله آياته. Ọmọ bàbá lágége. Bó o bá fẹ́ ṣoríire tán òní kí Sheikh Jakmal ló fẹ́ràn rẹ̀. ما شاء الله. Wọ́n ó rojọ́ rẹ̀ fún gbogbo ayé ń ti dáadáa. Àmọ́ tó o bá fẹ́ rí wàhálà gangan tó fẹ́ rí pọ́blẹ́mù gangan wàhálà. òní kò ṣe Sheikh Jakmal. Allah. Àwọn eléyìí ó fà ọ́ débi tọ́lọ́run kó mọ̀ pé wọ́n ń fà ọ́. La ilaha illallah. Sheikh Jakmal Ọlọ́run ní fi kankan ṣàlàyé. Àmín. Wọ́n dá púpọ̀, omi tútù ni wọ́n bí yàn ò bá tọ́ wọn, omi gbóná ni wọ́n bí yàn bá gbé wọn kaná. Ní Markaz ń yà yín lọ́dẹ̀ gbogbo téèyàn bá béèrè fún làáfún. Allah. Téèyàn bá béèrè fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ni. Bí a bá sì béèrè fún Aliyu alálìyù. Allah. Aliyu ti wà ní Ọlọ́run níjó bàjẹ́ fún yín. Àmín. Mo kí bàbá wa gbà onílé márùn-ún bí Adamu wọ́n bá ń Allahu sọ̀rọ̀ hayatahu. bí kí wọ́n mọ̀ dákẹ́ mọ́ pa Sheikh Adamu ni. Àwọn tí wọ́n tún jẹ́ káwọn ọmọ fẹ́ràn Sheikh Adamu sínú. Wọ́n pè ọ wá sójú agbo wọn náà Sheikh Adamu sọ pé Sheikh Adamu sọ pé báwo àbáwọn kan sọ pé Sheikh Adamu sọ pé. Allah. Bàbá onílé márùn-ún ẹ̀yin lẹ́ ń sọ ń táwa ń sọ pé Sheikh Adamu sọ. La ilaha illallah. Ọlọ́run má fi kankan ṣàlàyé. Àmín. Kí gbogbo ẹ̀yin bàbá mi lápapọ̀ wa ayédè Maulana Sheikh Yesaloonaka Ọlọ́run ní fi kankan ṣàlàyé. Àmín. Ọmọ bàbá lágége ìràwọ̀ tí ò ṣe dáwọ́ bò. Allah. Ọlọ́run ní jó bàjẹ́ fún Àmín. kí gbogbo ẹ̀yin bàbá mi afáwọn àgbà tí wọ́n ń darí wa mú kí ẹ dákun ẹ jọ̀ọ́ torí mẹ́sẹ̀gì tí wọ́n fẹ́ kí n pàṣẹ mi ò ní fẹ́ kí n ṣe bàbá wa àgbà Sàrújì wọ́n ní máa lọ ibi ọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà mú kí gbogbo ẹ̀yin bàbá lápapọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum salam wa rahmatulahi wa barakatuhu. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Níwájú ọgbà Maulana Sheikh Adam Abdullah Al-Ilory. Atallahu ayatahu. Rahimahullah. Rahimahullahu ta'ala. Ìkàlẹ̀ àwọn àgbàlagbà ń dà lákàyè rẹ̀ gùn. Ayakumullah. À ń péjọ láti ṣe ọjọ́ Sheikh Adam. Àmáyà kan ní fi wọlé. Òun náà ni Suratu Ibrahim ayé ilé karùn-ún. Wa laqad arsalna Musa bi ayatina. Nínú àyà yìí láti mọ pàtàkì irú ọjọ́ òní yìí. Ọlọ́run la rán Musa sáwọn Bani Israila. Wa laqad arsalna Musa bi ayatina. Ọlọ́run la rán Musa sáwọn Bani Israila. An akhrij qawmaka mina dhulumati ila nur. A ní kó mú àwọn Bani Israila láti inú òkùnkùn kó mú wọn sínú ìmọ́lẹ̀. Wa dhakkirhum bi ayyamillah. Àwa ní kó rán wọn létí àwọn ọjọ́ Ọlọ́run. Wa dhakkirhum bi ayyamillah. Àwọn àfọ onítẹ̀físírì wa dúró ń bẹ̀ wọ́n pé ṣé Monday kì í ṣọjọ́ Ọlọ́run ni. Allah. Tuesday jẹ́ kì í ṣọjọ́ Ọlọ́run ni.
Wednesday jẹ́ kí n ṣọjọ́ Ọlọ́run ni ọjọ́ wo lọ́jọ́ Ọlọ́run ọjọ́ wo ní í ṣọjọ́ Ọlọ́run. wazakirhum bi ayyamillah. àwọn àbá tí wọ́n tú wípé ọjọ́ Ọlọ́run lọ́dọ̀ tiwọn lọ́jọ́ tọ́lọ́run la àwọn Bani Israila. wazakirhum bi ayyamillah. nígbà tí fìyàwó náà fẹ́ ká wọn mọ́ etí odò wọ́n wá ní ọjọ́ Ọlọ́run lọ́jọ́ tọ́lọ́run dára tí wọ́n ti ro kàn wípé fìyàwó náà ó pa wọn. wazakirhum bi ayyamillah. àwọn àbá tí wọ́n tú wípé àyàmúlà ń bẹ̀ wọn àwọn ọjọ́ Ọlọ́run lọ́jọ́ tọ́lọ́run la Ibrahim. wazakirhum bi ayyamillah. ọjọ́ tọ́lọ́run la Musa. wazakirhum bi ayyamillah. ọjọ́ tọ́lọ́run la Isa. wazakirhum bi ayyamillah. wọ́n tú wípé ọjọ́ tọ́lọ́run bá fi dára òun lọ́jọ́ Ọlọ́run tó fi dára mẹ́rìírí kódà tó àwọn àfáà mi tí wọ́n tú wípé ọjọ́ tí Ọlọ́run fatẹ́gùn pàlú kan rẹ. wazakirhum bi ayyamillah. àwọn kan tú wípé kódà ọjọ́ tọ́lọ́run fi ìbínú rẹ̀ pàlú kan rẹ. wazakirhum bi ayyamillah. nígbà táfà wa Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ìgbà tó wọ́n wá tú òun àti àfáà wa Ubay ibn Ka'b àwọn wá tú wípé àwọn gbọ́ lẹ́nu ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ànábì sọ wípé. wazakirhum bi ni'amillahi subhanahu wa ta'ala. ọ̀lànà àgbà Sheikh Jakmol ẹ̀yin lẹ́ni àtú ọ wá ní àwọn tú pé àwọn gbọ́ lẹ́nu ànábì. sallallahu alayhi wa sallam. ànábì sọ wípé àyàmú ń bẹ̀ wọ́n ẹ mọ̀ tú lúgà wípé déèsì ọjọ́ ó ní tẹ́ ẹ máa tú ni wípé ẹ máa rán àwọn èèyàn létí ìdẹ̀ra Ọlọ́run. wazakirhum bi ni'amillahi subhanahu wa ta'ala. a jẹ́ wípé tútù tànábì la fẹ́ dì mú a jẹ́ wípé Sheikh Jakpẹ́ Sheikh wa Yesaloonaka àwọn náà ń rán wa létí wípé Sheikh Ádámù ní imatun kubra. wazakirhum bi ayyamillah. wọ́n rán wa wípé Sheikh Ádámù yẹn o ìdẹ̀ra Ọlọ́run ní o. wazakirhum bi ayyamillah. wọlé àfàwọ̀ àrídùnú ọwọ́ à ń tu bẹ́ẹ̀ nítorí pé rán wọn létí wípé Ádámù Al-Ilory ẹ ìdẹ̀ra Ọlọ́run ni òun ló bí Al-Ilory dé. àwa ará wọn sàhábà ridwanullahi alayhim tí wọ́n kóra wọn jọ Ànábì wa ní kílẹ̀ kóra yín jọ fún wọn là kóra wa jọ lórí wípé à ń sọ àná wa pọ̀ mọ́ òní àwọn tí bá ti rí kó tó dé àwa ń dúpẹ́ fọ́lọ́run àti wa ń dúpẹ́ fún wọn náà. wazakirhum bi ni'amillahi subhanahu wa ta'ala. àwọn jọ wọn wá ń dúpẹ́ pé orí mọ̀lá nábì tọ́lọ́run rán sí wa lẹ́yìn tó ń túmọ̀ pé táwọn náà bá jókòó báyìí tá à ń ṣe Al-Ilory dé à ń dúpẹ́ wípé oore mọ̀ ní Ádámù tọ́lọ́run rán sí wa. wazakirhum bi ni'amillahi. lẹ́yìn tọ́lọ́run pa Musa láṣẹ ẹnu pé máa rán wọn létí o torí ẹlòmíì ti wò pé ibi iṣẹ́ Ádámù tó wà láàrin wa náà nù kò dẹ̀ sóhun tó bàtẹ́ lómi ò fi mọ rírì wọn ni pé nǹkan ò kí ń jáde nínú ilé kẹ́ ẹ mọ rírì ẹnu ilé yẹn. Allah. ẹ wà ń Bani Israila gbogbo àwọn àǹbíyàwó tí wọ́n jáde láàrin wọn pátá èwo ni wọn ò ṣe láburú nu wọn èwo ni wọn ò wá burúkú èyí tí wọ́n lépa ẹ̀mí ẹ̀ ń bẹ nu wọn kódà èyí tí wọ́n pa ń bẹ nu wọn Ọlọ́run ní ẹ̀ lè mọ rírì ẹ̀ nígbà tí ò bọ́ sí ìta tó bá bọ́ sí tàǹtẹ̀ náà gà wọ̀ ẹ̀ mọ rírì ẹ̀. Allah. ló fi jẹ́ pé Sheikh Adam ní imatun kubra ìdẹ̀ra ńlá ni bàbá yẹn bàbá wa Yesaloonaka wa mọ̀ ìpè dẹ̀ra ni wọ́n á fẹ́ máa rán wa létí ẹ̀. wazakirhum bi ayyamillah. bàbá yẹn ni wípé ẹ lọ ka tírà àwọn kan tí wọ́n pè ní Qasidatu Quba bàbá kójọ ni bàbá wa ń sọ nù tàlíkù ọ̀rọ̀ àkọ́kọ́ sọ ká tó bẹ̀rẹ̀ sí ní katira bàbá wa ní orin yìí a bá àwọn àgbàlagbà lórí wípé wọ́n máa ń ka Qasidatu Quba yìí ni bàbá sì ní kódà ó sì gbajúmọ̀ láàrin àwọn tí wọ́n lọ lé kéwú nígbà náà lọ́hùn bàbá mi sì máa ń ka orin náà ní ọjọ́ Friday bàbá wa nígbà tí mo wá rí wípé orin yìí lálùbáríkà a sì fẹ́ kó parẹ́ wọn ò sì tẹ orin yìí nílẹ̀ Lárúbáwá wọn ò sì mọ́ nílẹ̀ Lárúbáwá àfilẹ̀ Yorùbá yìí nìkan bàbá wa ní tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká so àná yẹn pọ̀ mọ́ òní gbogbo àwọn tó bá ń bẹ nùgbà lónìí kí wọ́n mọ táwọn tàná kà Allah. ẹni tó bá tún dé lẹ́yìn èmi Ádámù Al-Ilory kó tún mọ táwa Ádámù náà tún kà. Allah. bàbá ń ka Qasidatu Quba lónìí nísìnyí tẹ́ ẹ bá bá pàdé nínú tíra tí Ádámù kó jọ kẹ́nìkan tún sọ nínú tíra tó ti bá pàdé musonjo ní fẹ́nìkan wípé ní tí wàá mọ̀ pé àbá yẹn pọ̀ ní wípé gbogbo orin fàwákìú sákìtọ̀ pátá ṣé Ádámù kó jọ ni ṣé wọ́n ti pàdé ẹnu tíra kankan rí. Allah. ṣèbí tá a bá kó nǹkan jọ apàdé ẹnu tíra kan ni ìwọ ò pàdé ẹnu tíra rí a sì lè pàdé ẹ torí pọ́lọ́ ló gbé àbá yẹn kalẹ̀ ń gbélé tó gbé wọn lẹ̀ ẹni tó wá lọ pàdé àwọn nǹkan ibi tó wà àbá yẹn tó máa sọ pé orin tó kọ́mọ̀ ni máa gbà orin tó kọ́mọ̀ èmi ò wá bá pàdé mi kankan mọ́ lẹ́yìn inú tíra yín náà láti pàdé ẹ̀. Allah. a jẹ́ wípé bàbá yẹn ò bá filẹ̀ tíra yẹn ó parẹ́
àwọn èèyàn ó parẹ́ bẹ́ẹ̀ nìkan bá ń ṣe pé kọ̀sídà tùkùbá òun dá lónìí bẹ́ẹ̀ nìkan bá ní fàwákìú sákìtò òun dá lónìí bẹ́ẹ̀ nìkan bá ní mọ̀kọ́múlà dá súdìwà tó ní mẹ́ta òun dá lónìí ẹni tí yóò jẹ́ kó parẹ́ sínú ilé torí àwọn kan tọ́jú ẹ̀ pamọ́ sínú ilé ni òun ni Sheikh Adam. rahimahullahu ta'ala. bákan náà bàbá yẹn tún wá so ọ̀la pọ̀ mọ́ òní ìsú ọ̀la pọ̀ mọ́ òní ni pé bàbá yẹn ti wọ àwọn ilé kan sùn wọ́n rí i pé inú ilé yìí wọ́n mọ̀ fọ̀rọ̀ lọ wọ́n bẹ̀ nínú wọn ní ilé Maulana Sheikh Abdullah Salati wọ́n wò wọ́n sùn pé inú ilé yìí ọ̀rọ̀ ayé ò mọ̀ fi nǹkan tó dá wọn fi lọ yín bàbá wọnú bẹ̀ lọ pé ẹ fún mi nǹkan bẹ̀ nítorí ìjọ táyé bá ní ẹ wá sọ̀rọ̀ n ò ní sọ pé kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ńbẹ̀. Allah. wọ́n ní gbogbo àwọn ọ̀nù ilé ńláńláńláńlá tẹ́rí tí wọ́n ń sọ̀rọ̀ ńbẹ̀ lónìí bàbá Sheikh Adam ti mọ̀ pé wọ́n padà mọ̀ fọ̀rọ̀ lọ́wọ́ ńbẹ̀ àbáyẹn wá ní ẹ kó nǹkan wá kódà ìǹtẹ̀ ẹ̀sán kọ́ ni kó bá yín rònú àní ẹ kó wá nítorí ọ̀la yín tí mo fẹ́ sopọ̀ mọ́ òní subhana rabbika. rabbil izzati amma yasifun. Adam babalagege Sheikh Adam babalagege Al-Ilory Adam babalagege Sheikh Adam babalagege. Adidolo afa onímọ̀ tó pọ̀ Babalagege afa onímọ̀ tó fẹ̀ babalagege afa alálùbáríkà babalagege Adam babalagege Sheikh Adam baba ní bàbá wa Sheikh Adam Al-Ilory làǹfà wa. Sheikh Adam Al-Ilory làǹfà wa. Onísàlàfí alákìídà Al-Ilory làǹfà wa. Sheikh Adam Al-Ilory làǹfà wa. Kódà gbogbo tẹ̀bùlíìgì lápapọ̀ ń ṣàgídí lásán òun làǹfà wa. Sheikh Adam Al-Ilory làǹfà wa. Bó bá rù yín lójú ẹ lọ́wọ́ tí ìra làmọ́ àtúntì lórí. Sheikh Adam Al-Ilory làǹfà wa. Àkùnbà náwó méjèèjì sókè sọ wípé Ádámà Al-Ilory Ádámà ọ̀sán ní sàjẹ́ mọ̀gàmí jẹ́rìí ni wọ́n ní gbà tí wọ́n sọ̀rọ̀ anabi Ibrahim olúwa ní zibtala Ibrahim rabbuhu bí kẹlìmẹ́tì fa'atammahunna wọ́n ní inni ja'iluka linnasi imaman. àbọ̀ òdàkọ̀ àwọn ọmọ wọn nìkan o qala wa min zurriyyati èyí tó bá ṣàbòsí nìkan ní ọ̀ṣọ́ọ̀tì kò sí èrè lágbóolé tẹ bá ti tọrọ kélé rire bẹ̀ ó kú èyí tó wà lókè tẹ ní ọba jábọ́ lé ọ lérí òun ní ọkọ̀ dìde kò sì sájọ fẹ́ni tí ò lájọ ń kó ló kò ní rí nǹkan rà ní ìdí ẹ̀kújọ́ mẹ́ta téèyàn bá kọ́kọ́ kọ lẹ́tà lákọ́kọ́ yóò mọ̀ pé ìzájá alikọ̀dárù àmàlìbàsọ́rù tí kádàrá bá dé ojú adí ẹni ọ̀sọ́wọ́ nù rí bọ́ bá tọrọ kóhùn orówó he ó sì dáa èwo ń tẹ́ntì ọ̀sọ́wọ́ nù rí tí wọ́n ń ṣàdúrà kó ń lé ọwọ́ ni má tukọ̀ dì múlí àǹfùsìkún mi ní káyìrì tẹ́jìdú ìndàláyé wà káyìrà ọ̀sọ̀nù ó tó rí he abalagége fi ilé wọn fọmọ lẹ wọn fi dúkìá lẹ sọ wọn nù ní wọn ò sọ pé àwọn rí wọn gbé wa lọ Mẹ́kà gbogbo àwọn bá Sàlátì gbogbo àwọn bá Ṣázìlì àwọn bàbá wa gbogbo bàbá yẹn bàbá wa Sheikh Suleiman Zoruji gbogbo wọn ni wọn kó mára pé ẹ sóríire Al-Ilory dè kíni mínì rẹ tilkal ayyam nudawiluha bainan nas dúró dé gbà rẹ ẹni Ọlọ́run fi jẹ mọ́mú àdúgbò yóò sì rún kí. wọn ká sámọ wọn ni ọ̀hún billahi minash shaitanir rajim ní ẹjọ́ ké tẹ̀mí rẹ̀ ọba kọ́ bẹ̀rẹ̀ pé zalikal kitabu la rayba fihi wọn lò tọ́ ni yìí hudan lil muttaqina sọ́mọ̀nà tẹ́lẹ̀ ẹni tí ọ̀sán nǹkan nù sẹ́ kò lè rí he afáwa àrírí àrídùnnú you are welcome to this occasion may Allah be with you and reward you ẹ̀rí afáwa Mahmudi odidi ni gbogbo yín láàyè yín àmọ́ bá dénú ọgbà ó yẹ kí n wọ jàlámíà àmọ́ torí pàdúgbò tí mo gbà kọjá kó ṣe súná kan ná bàbá ṣe bẹ́ẹ̀ ládùúgbò wa wọ́n pèèyàn ló kọ́ téèyàn jẹ́ èmi ò lè dàbí àfàjà kúmọ̀lù tóró dìdí ń bẹ nínú tẹ́lẹ̀ jẹnẹrétọ̀ ti ń taná fún yàn ò bá ní mọ́dàdì lára tó bá lóun ó fún yàn yóò sọ tọwọ́ rẹ̀ nù. àrídùnnú ní sunkún nasifati ọ̀tá àwọn tó pè mí lọ́dún tí ń bọ̀ àfàwà ṣúgà ló ràn mí lọ torí yà àfàwà àrírí àrídùnnú ló kó sí mi lẹ́mìí àjọṣe ó múra ni ó sì bùn mí ń dọ́là
ẹni tí ó bùn mí lówó ńjọ́ náà òun náà lọ tọdún yé mi náà lọ ni kò sí túmọ̀ fún àjọ lọ ni kò sí túmọ̀ fún ẹni tọ́lọ̀ bá ní ọ̀rọ̀ aṣọ ọdún fún tètè ra ká má bàa gba tọrùn tiẹ̀ náà bàbá Sheikh Adam kúlù aláwọ̀ òdìdí kan ilé àfífún mùdírù tòní bàbá ti yabẹ̀ àmọ́ kí wọn ṣe kúlù aláwọ̀ kọ́ ọmọ wọ̀ náà bẹ̀ wọn bàbá wọ ọkọ ọmọ wọ̀ náà yìí owó bẹ̀ tẹ́lẹ̀ ìkẹ́tì bá bàbá lágége bàbá wa gbà ọ̀yá dàkún bá ń ké kó lókè dáadáa. bismillahir rahmanir rahim. èsì yanu kó dáadáa yanu dáadáa. Qul huwallahu ahad. sọlọ ni mo wọ Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. alimamudi afáwa ẹ ní sísọ. Àmín. tí bàbá mi Sàrújì bá fi ẹ̀ńdọ́sì yàn tí sẹ́ òjá kúmọ̀ lù bá rẹ̀ ni tí bàbá wọn lè máa rán rẹ̀ ni tájà ní sí àgbàṣàbẹ̀ káàdì gbogbo àwọn kálukú tí kálukú wa rẹ̀ ni inú wọn dùn sí i yẹn bá wọnú ọgbà tó bá ti sọ̀rọ̀ ọgbà mọ́dàdì tuntun nù èyí Ọlọ́run ṣe fún yín kò ní bàjẹ́. Àmín. gbẹ̀ni ọba fẹ́ràn tàn lágbóolé ẹ má bu wọn o tọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ní ẹran ọdún fún wọn nù yìí tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ bá fẹ́ lò kálẹ̀ o ẹ fò bìnnà ń sẹ́sì yàn yọ jẹ́ yọ pẹ́ àmọ́kọ́ dàbí nǹkan tó dùn kò ní kóró fún yín. Àmín. èmi ò ní ẹ mọ́ wàdúrà àwọn àmọ́kọ́ kan lọ bẹ́ẹ̀ àti ìtàlátàrọ̀ àtàtà Sheikh Suleiman ó wàdúrà tí mo fẹ́ gbà ó níbi tí mo fẹ́ gbà wọlé